Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Yóò dára fún gbogbo ojú tí ń wò mí, kò ní dàrú mọ́ yín lọ́wọ́. Gbogbo yín ẹ̀ ní ṣubú dànù agbára Ọlọ́run. Ẹ wo èso yìí dáadáa. Àwọn kan máa pè é ní pàpáyà. Àwọn kan máa pè é ní pọ̀pọ́. Lédè Yorùbá wa, a máa pè é ní ìbẹ́pẹ. 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 Kábíyèsí Ọlọ́run ọba tó ní gbogbo ìmọ̀ lọ́dọ̀. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Tẹ́nìkan bá pèrè ẹ̀ ní bàbá ọgbọ́n, tí ẹ bá ti gbọ́ Lukman ọmọ Ayédáre ń bẹ, kì í ṣèmi. Ó yẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Ẹ jẹ́ afẹnumẹ́nu, ẹ jẹ́ afètèmétè, kẹsẹ̀nu kẹ́mú. Ẹ yá mi létí ìtọ̀tún, ẹ fi tòsí ilẹ̀. Ọgbọ́n bẹ nínú àwọn àgbàlagbà tí wọ́n sì kọ́ wa. Ìbẹ́pẹ. Ìbẹ́pẹ. Àǹfààní ara rẹ̀ ò ṣeé kó. Kò ṣeé ṣe kíni? Kò ṣeé kó. Tí ìbẹ́pẹ bá wà ní dúdú, ẹ ṣá lọ́gbẹ́. Ẹ máa gba oje rẹ̀ sínú agolo kan. Ẹ rí omi ara rẹ̀ yóò white báyìí, yóò máa ṣe wú. Ẹ gbà á jọ sínú agolo kan. Ẹ míìsì oyin papọ̀ mọ́. Kí ni mo ní ẹ míìsì? Oyin. Ìwọ tó máa pọ̀ ń jẹun ojú oorun máa la. Ọ̀tán. Kò jù bẹ́ẹ̀ lọ. Ì máa bírèkì oúnjẹ ojú oorun. Ó dé ní. Tí ẹ bá ní àrùn ikọ́, àbẹ́ni tó bá jẹ́ ó ní asthma, bó ṣe gba oje rẹ̀ sínú oyin yìí, máa fi lo ògì gbígbóná. Ó dúpẹ́ fún Ọlọ́run. Ó dù ọpẹ́ fún Ọlọ́run. Ìbẹ́pẹ. Tí ìbẹ́pẹ bá wà ní dúdú tó ti gbó, ó wúlò fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin dókítà, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ìyá ilé, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin bàbá ilé. Ẹ dákun ẹ ṣiṣẹ́ ìṣọwọ́. Báwọn ìyàwó yín bá ti wà ní oyún, ẹ jẹ́ wọ́n máa lo sẹ́yìn. Ẹ wàá mú orí ìbẹ́pẹ sẹ́, ẹ dòrí ẹ̀ kodò. Ẹ rọra bígbà tá a fẹ́ bẹ ìbẹ́pẹ, tá a fẹ́ hó èpo ara rẹ̀. Ẹ wàá rọra lu orí rẹ̀ róbótó, ẹ yọ torí rẹ̀ kúrò. Ẹ ti yọ kó mẹ́. Ẹ wàá kí ewé àìlù sí, yóò kún bámbámbám pẹ̀lú odidi atare kan. Ẹ wàá mú orí ìbẹ́pẹ yẹn, ẹ kì í bọ̀ padà. Ẹ kì í bọ̀. Ẹ rọra fi kinní kan mú mọ́ tó pé yọ wà ńbẹ̀. Ó yẹ gbé sínú agbada bẹ́ẹ̀. Orí rẹ̀ lẹ́dọ̀ kọlẹ̀ o, ẹni dàdí ẹ̀ kọlẹ̀ o. Orí yẹn lẹ́dà kọlẹ̀ tí ó fi jó tán. Tí obìnrin bá ti wà ní oyún, ó kéré tán lọ́sọ̀ọ̀sẹ̀, ẹ jẹ́ wọ́n máa fi fún ẹ̀kọ́ mu. Àá fomi tútù lò ó. Tẹ́ ká bùlé lọ́wọ́. Ṣùgbọ́n tí ó bá lò, kò gbọdọ̀ wà ní dúró, kò sì gbọdọ̀ jókòó. Yóò kúnlẹ̀ ni. Ẹ bù sí lọ́wọ́. Yóò ta sọ́hùn. Yóò fomi gbá sọ́hùn. Yóò lò tán dáadáa kó tó dìde jókòó. Àṣírí àwọn àgbàlagbà ni. Tí ọmọ bá dàbù, wọn a máa lò ó fún. Ọlọ́run máa ń lò ó ní sábàbí. Ọmọ náà yóò tọ́nù padà. Ó di mélòó? Àṣírí ara ìbẹ́pẹ. Ẹni tó bá ní ikọ́, asthma, àbọ̀ ṣàkíyèsí pé ó jẹ nǹkan
bóyá olóòde oúnjẹ tó jẹ orí pé ń sara rẹ̀ bákan ẹ kókóró inú ìbẹ́pẹ ọmọ inú rẹ̀ sídìí ẹ búdà sẹ́nu kẹjẹ yàmùyàmùyàmù ẹ wàá fún omi rẹ̀ mu ẹ tú yòókù dànù ẹ gbé mì ẹ tún jẹ lẹ́nu sàmù ẹ tún fún omi rẹ̀ mu ẹ tún tú dànù ẹ lè ṣe bẹ́ẹ̀ bí ìgbà tó wù yín jọ pẹ́ bàbá rí bí omi tó lọ́wọ́ ọ̀rọ̀ kò mú lé lórí ìyá mi àdúpẹ́ fọlọ́run bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà àṣírí tí ń bẹ lára ìbẹ́pẹ ni egbò ìdí ìbẹ́pẹ ó wúlò ewé orí rẹ̀ ó wúlò ẹ gbọ́ ewé orí rẹ̀ ṣe kí ni ó wúlò ìbẹ́pẹ gangan fún rẹ̀ ó wúlò ọmọ ìbẹ́pẹ tí ò tí ìgbó ti ń jábọ́ òun náà tún wúlò eléyìí jẹ́ part 1 a máa pàdé níjọ́ mi ọjọ́ rẹ̀ ẹ fẹ́ bẹ̀ wá nípa ewé àtegbò ni ẹ kàn sí wa ẹlòmíì gọ̀ o ẹ má bínú o yóò ní ẹ lọ bá wọn price àwọn nǹkan èlò yìí ẹ bóun rà á ẹ jọ ẹ bóun sẹ́ndì èdè àgọ̀ ni o ẹni tó gọ̀ ní sọ bẹ́ẹ̀ tó bá bẹ̀ wá ń sẹ́ tó bá ti jẹ́ pé ọbẹ̀ mi ń sẹ́ ni ń bíìlì ẹni o ìbá jẹ́ pé 1000 ni wọ́n parí ẹ̀ ń sọ pé 20,000 nígbà ọbẹ̀ mi ni ń bíìlì ẹni ìwọ ò lè jókòó kábẹ́ èsì kò ní kémi ọmọ sáré kiri fún ọ improper possible kò lè sí sí tó bá ti wàá mọ̀ ipò gbélé wa lọ́pẹ́ ẹ bá a ṣe aṣọ ètí ọ̀jẹ̀ fún ọ tó bá mọ̀ pé kò ju tí 2000 parí lọ ayọ̀ǹda rẹ̀ jáde ni àṣẹkù afẹ́nibọ́dì lọ́ọ́ ṣe fúnra rẹ̀ gbogbo bẹ́ẹ̀ bá ti ṣe yọ ọba yín lára mu kò ní gbòdì o ìbẹ́pẹ nọ́mbà wo lẹ́ẹ̀fì kàn sí wa tó bá fẹ́ béèrè mo ní private group o private group yìí lọ́wọ́ 5000 ló fi wọbẹ̀ ó sì máa san 5000 monthly tágbára rẹ̀ bá ka nọ́mbà fẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe nọ́mbà túláàsì o owó yìí ti pọ̀ tágbára rẹ̀ bá gbé ni private group ó wà mo dẹ̀ ní public group a kàn máa share gbogbo àwọn ètò tá a ti ṣe a máa share rẹ̀ síbẹ̀ yẹn ni yọ̀yẹ̀ wa kò ní yé ẹ lẹ́ +23480 3298 3298 +23480 3298 3298 +23481 33 155 111 +23481 33 155 111 ẹ̀mú méjì ọ̀dọ́ ẹjọ́ fún yín nítorí léde bẹ̀rẹ̀ sí +229 54 65 1928 +229 54 65 1928 yóò yẹ gbogbo wa o kò ní yé ẹ lẹ bí gbogbo ètò mi bá dọ́dọ̀ yín ẹ bá wa pín ọ́díò fídíò ní tá a ti ṣe tipẹ́ ẹ share rẹ̀ fáwọn èèyàn láì fídíò tá à ń ṣe yìí náà tó bá ti dọ́dọ̀ yín má fi sáwọn ẹ pín fáwọn èèyàn yóò yẹ wá o kò ní yé ẹ lẹ́ o àní fàrùn ló gbà ire 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 kàbìtì 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 nílé gbogbo wa o.